Next level ní tọ̀tẹ̀ yìí tí Yorùbá Nation Youth pẹ̀lú àjọṣepọ̀ Yorùbá World Media ọmọ yẹn nàná fáyé lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ kí ló yẹ á ṣe, ọ̀nà wo ló yẹ á gbà, àti wípé ìgbésẹ̀ wo gan ló yẹ á gbé tó ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá lórí ètò ààbò, ètò ọrọ̀ ajé, ọrọ̀ àṣà àtọ̀rọ̀ òmìnira lápapọ̀ fún gbogbo ìran aládé. Ẹ já pàdé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kejìlá déédéé aago 3 ọ̀sán Yorùbá Nation Style lábẹ́ àkóso bàbá wa Emérítọ̀ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àtolóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà lórí ìtàkùn ayélujára Zoom pẹ̀lú meeting ID 827-041-30613 passcode sì jẹ́ 567100. Fálàyé síwájú sí i ẹ kàn sí www.yorubanationyouth.org. Bákan náà ni ẹ lè kàn sí Dr. Zabi aka Ayé Ọpẹ́yọ tí wọ́n jẹ́ Yorùbá World Media President, Comrade Ọláolúwa Adéníyì aka Bàbá Lẹ́kìtì Home Base Chairman Yorùbá World Media, Comrade Ọláyọmí Kóìkí popularly known as Kóìkí Media, Comrade Olúwakẹ́mi Ìfẹ́olúwa known as Lady K. Bákan náà ni ẹ lè kàn sí àwọn coordinator Yorùbá Nation Youth lágbègbè yín bẹ̀rẹ̀ látòrí Comrade Emmanuel Àkàlàmọ̀gbò TV tí wọ́n jẹ́ Spain coordinator, Comrade Kẹ́hìndé Lawal Spain coordinator 2, Comrade Fásọmí Táíwò Kíkẹ́lọ́mọ Kuwait coordinator, Comrade Ilésànmí Fọlọ́wọ́ Germany coordinator, Comrade Káyọ̀dé Àjàó Adékọ́lá Greece coordinator, Comrade Ọládèjì Kabir Benin Republic coordinator, Comrade Asake Ade TV Morocco assistance coordinator, Comrade Adébáyé Òkìkíọlá Emmanuel Italy coordinator, Honourable Taofik Ọlárẹ̀wájú Àjàó Egypt chapter coordinator, Comrade George Ọlátúndé Dáṣọ Ghana coordinator, Comrade Táíwò Ọpẹ́yẹmí Germany coordinator 2, Comrade Adémọ́lá Isaac Ṣóbùkọ́lá South Africa coordinator, Comrade Comfort Délé Ireland coordinator, Comrade Bádéjọ Abíọ́dún Ismail Morocco coordinator, Comrade Abíọ́dún Salau Canada coordinator, Honourable John Abídèmí Akínṣẹ̀tẹ̀ Mauritania coordinator, Comrade Olúfisáyọ̀ Olúyẹmí Ògúnṣèyítán Libya coordinator, Comrade Táíwò Ọládìran Ọládipúpọ̀ Àtà coordinator, Comrade Johnson Ọláọlọ́runpọ̀ Philip Mexico coordinator, Comrade Bọ́lá Adé UK coordinator, Comrade Noah Sanusi USA coordinator. Fún àǹfààní àwọn èèyàn wa nílé kàn sí Comrade Suleiman Akeem Lagos State coordinator, Comrade Digun Ọláníyì JP Ọ̀yọ́ State coordinator, Comrade Badmus Bọ́lájí Abíọ́dún Ogun State coordinator, Comrade Ìbílẹ̀kẹ̀ Olúfẹ́mi Kogi State coordinator, Comrade Imran Abdul Fatai Adeleke Kwara State coordinator, Comrade Adéwálé Abídẹ̀mí Saheed Ọ̀ṣun State coordinator, Comrade Àlùkò Ismaila Ọlárẹ̀wájú Èkìtì State coordinator, Comrade Fẹ́mi Tọ́pẹ́ Bọ́lọ́fíndé Ondo State coordinator. Kí gbogbo ìbéèrè tó ń tàlàyé àti àmọ̀ràn síwájú wọ́n lọ tààrà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Comrade Adéníyì known as Ọmọborí Owó Media tí wọ́n jẹ́ Assistant National Youth Leader in all diaspora àti United Arab Emirates Chapter Coordinator lórí +971-503-430-843 àbí Engineer Lamid aka Yagboyaju Technical Director Yorùbá Nation Youth lórí +971-525-261-442. Comrade Oyegun Olúwamáyọ̀wá aka Omeyo Southwest Coordinator tí wọ́n ti jẹ́ Home Base Youth Leader lórí +234-703-717-3355 tàbí Prophet Ayọ̀délé Ológunlolúwa gan tí wọ́n jẹ́ Yorùbá Nation National Youth Leader in all diaspora lórí +1-803-846-1116. Ó ṣe pàtàkì fún gbogbo wa láti mọ̀ wípé inú ìpàdé àpérò àpapọ̀ tó ń bọ̀ yìí gbogbo wa là ń retí ń bẹ̀ o. Olùkéde Prophet Ayọ̀délé Ológunlolúwa lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. Ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ má bínú pé mo padà wá. Àwọn èèyàn pè mí sí pé fídíò tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ọmọ kan tó delete ẹ̀ kó lórí social media ni mo fi ní pé I will come back to deliver the message again. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Mo kí yín lórúkọ bàbá Professor Bánjí Akíntóyè, bàbá tó ṣe é bí yangàn láwùjọ àwọn bàbá tó ṣojú tó ṣẹ̀yìn, bàbá dáadáa, bàbá tó ṣe é bí yangàn. Mo kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada lórúkọ bàbá Professor Bánjí Akíntóyè pé àjíǹde ara yóò máa jẹ́. Ẹ ní tẹnugbó bí ọwọ́, aburú ò ní ṣe yín, kò ní ṣọmọ yín, lọ́kọláya yín kankan ò ní ṣe yín. Mo tún wá fi orúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ
gẹ́gẹ́ bí mo ṣe máa ń ké kíyìn akéwèjẹ gbogbo ilẹ̀ Yorùbá Adégbàyí Aníyìkáyé ààrẹ bàbá ààrẹ akọni Oòduà pé yóò dára fún yín kójú òní tìyín mo ní mo rìn kiri mo sọ fún yín pé 99.1% ọmọ Yorùbá náà ń fẹ́ òmìnira ló mú mi ṣe prógámù kan lánàá pé lóòótọ́ là ń fẹ́ òmìnira ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń bẹ̀rù pé àwọn bàbá wa wọ́n ń fẹ́ òmìnira ìbẹ̀rùbojo tí Fúlàní ti gbè sínú ayé wọn ló ń yọ wọn lẹ́nu ni mo fi ní wípé ẹ̀yin àgbà náà lè sọ wípé mi ò lè wá kú kò ní joyè ilé bàbá ẹ̀ pé nírú àkókò yìí àkókò tó yẹ kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ó dìde rèé kájà fún òmìnira wa mo tún sọ lánàá pé ẹ̀yin bàbá yẹ dìde tẹ́ bá dìde kíní kò ní yín ṣe torí dàdá yín ò lè jà olọ́mọ tó gbójú lẹ́yìn mo ti tún jáde bí mo ṣe ń jáde lénìí mo sọ́lẹ̀ kan pé mo ti rìn lénìí mo ti dé Kwara State torí ẹni bá ti wọnú state kan tó dé bí ìlú bíi méjì ń bẹ ó ti kọjá Kèrèmí pé iṣẹ́ tí àwọn ènìyàn tó rán sí mi kí n jẹ́ fún ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ọba ìlú ni mo tún fẹ́ jẹ́ ṣùgbọ́n mo ní mi ò ní jẹ́ torí àwọn bàbá wa ti ní ká má máa bá àyín àgbààgbà wa wí mọ́ àkànlè máa gbà yín níyànjú ni mo láwọn aráàlú sọ wípé ọ̀rọ̀ tó fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀yin bàbá wa ní bí ìran Yorùbá ó ṣe ní òmìnira wọn pé èyí tán gbégbé ayé ìgbèkùn nínú Nàìjíríà ò tó èyí tán gbégbé ayé ẹrú under the government of Nigeria is enough pé tẹ́lẹ̀ rí kò yé wọn ni pé ìgbé ayé ẹrú làwọn ń gbé ṣùgbọ́n lẹ́ni wọ́n ti wá mọ̀ pé lóòótọ́ ìgbé ayé ẹrú làwọn ń gbé mo ní mi ò ní túṣu désàlẹ̀ kòkò ṣùgbọ́n wọ́n ní kí n sọ fún ẹ̀yin bàbá yìí ọ̀rọ̀ táwọn fẹ́ máa gbọ́ lẹ́nu yín bí àwọn náà ṣe máa padà sínú Orísun tó so free education fún ẹ̀yin náà sínú Orísun tó jẹ́ pé tí orí bá ń fọ́ yín ojú ló ń dùn yín ni etí ló ń ro yín ni nǹkan kan ṣe yín ni táwọn òbí yín máa gbé yín dùgbọ̀dùgbọ̀ ó yá ó di maternity ó di hospital wọ̀ tí wọ́n á dẹ̀ ṣe fún yín lọ́fẹ́lẹ̀ pé àwọn náà fẹ́ gbégbé ayé ẹrú ìgbé ayé bẹ́ẹ̀ èyí táwọn gbégbé ayé ẹrú ó tó gẹ́ pé kẹ́ ẹ dá wọn padà sí Orísun tí ẹ̀yin jàǹfààní ẹ̀ Orísun tí ò tilẹ̀kùn scholarship fún ẹ̀yin pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọ̀rọ̀ tí àwọn ń sọ yìí ẹni bá ti pé ọmọ 90 ọdún that is 70 years 100 ọdún 80 years 90 years pé ohun gbogbo tí àwọn ń sọ máa yé yín the Yoruba say they need their freedom they are tired for Nigeria pé àwọn ò fẹ́ ká máa pè wọ́n gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà mọ́ pé torí Nàìjíríà ò so èso rere fún àwọn. mo ní lára ìwé tí mo gbé dání rèé lára ìwé tẹ́mi fi ń ṣe evangelism mú kiri rèé pé Orísun kan ló sun gbogbo eléyìí Orísun kan rèé tí àwọn bàbá wa ṣe night shift àwọn kan máa ṣiṣẹ́ alẹ́ lóde òní ìṣọ́ òru 9 vigil ló kù ní ilẹ̀ Yorùbá mọ́ the more we pray the more we are poor wọ́n wá bí mi léèrè pé ṣé Ọlọ́run ò gbọ́ àdúrà ni mo lọ́lọ́run gbọ́ àdúrà wọ́n ní it show that God did not recognize Nigeria anymore we are going. àwọn bàbá yìí wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ òmìnira sínú ayé wa kẹ́ ẹ pépéjọpọ̀ òmìnira because of the Yorubas pé èyí tẹ́ ẹ pépéjọpọ̀
nítorí olóṣèlú Nàìjíríà pé ó tó gẹ́ èyí tẹ́ pé péjọpọ̀ torí brown envelope tẹ́ fẹ́ gbà ó tó gẹ́ èyí tẹ́ pé péjọpọ̀ torí pé you can't beat them you want to join them pé ó tó gẹ́ wọ́n ti ní má bu yín àwọn ọmọ Yorùbá sọ wípé òmìnira làwọn fẹ́ ọ̀rọ̀ òmìnira làwọn fẹ́ máa gbọ́ lẹ́nu yín pé ẹni ìpàdé tí ẹ bá pè àpéjọpọ̀ kan tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lókùnrin lóbìnrin bá wà tí ò bá ti sí ọ̀rọ̀ òmìnira Yorùbá ń bẹ pé àwọn òwe ẹ̀kọ́ ọmọ ẹ̀ pé ojú wọn ti làṣà pé èyí táwọn jẹ ìyà yóò tó gẹ́ ìkáwọ́ ò làṣọ ó tẹ́nitẹ́ni lẹ́nu ìbá ilẹ̀ tí Ọlọ́run fún wa pé àwa náà fẹ́ jèrè ẹ̀ àgbọ̀rí nínú ìtẹ̀pá àwọn bàbá wa jà lélẹ̀ onílẹ̀ ntọ́lọ́run fún wọn ó tẹ́ wọn lọ́rùn torí wọ́n mọ̀ pé Ọlọ́run pé kan tó dára sórí ilẹ̀ wa àwọn Yorùbá tòde òní sọ wípé they don't want to bear Nigeria name anymore Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá wa Jàgàbá Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ààrẹ mọ́ tilẹ̀ gbogbo Ẹ̀gbá olóyè Bísí Àkàndé àwa òmòye tẹ́ ẹ jẹ́ Ọ̀túnba Níyì Adébáyọ̀ àwa òmòye tẹ́ ẹ jẹ́ ẹ pọ̀ bẹ́ẹ̀ dáadáa majority of you ẹ jèrè free education wọ́n ní ẹ jèrè orísun tó ń sun àlàáfíà fún ìran Yorùbá tó tẹ́ fi pè wá ní ọmọlúàbí wọ́n lè olóbìnrin gèyàn mo kọ́ nìkan lẹ́ẹ̀kan mo láwọn eléégún kan tó wá ti wá sọ́dọ̀ wa àwọn oníbàtà Kwara náà ti wá kọ́tẹ́ ti gẹ́ lọ máa gbọ́ àwo bàbá wa lẹ̀ ń ṣe báwọn ẹ̀mọ̀ ṣeré àwo bàbá lẹ̀ ń ṣe báwọn ẹ̀mọ̀ ṣeré gán má. mo láwa náà wá yí padà pé ìlú bàbá wa lẹ̀ ń ṣe báyìí ẹ̀mọ̀ ṣeré àwọn mèremère táwọn bàbá wa ti dálẹ̀ ẹ ti parun ẹ ṣeré bólóde ò bá sí mọ́ ẹ̀yin àgbà yìí lẹ sọ wípé ọmọ ẹni ní wọléde ni lẹ tún parí ẹ̀ ní bàbá kú ẹ̀yin bàbá tòde òní àwọn ọmọ Yorùbá wípé ohun kan táwọn fẹ́ máa gbọ́ ní etí wọn ní ọ̀rọ̀ òmìnira Yorùbá. They don't want to have anything with Fulani anymore. They don't want to have it with Nigeria anymore. Wọ́n jà wá lólè ni. Tọ́bádẹ̀ ti jàyàn lólè tó bá ti rí pé yes. Wọ́n ní tọ́wọ́ ẹni ò bá ti kú dà kì í bèrè ikú tó pa bàbá ẹ̀. We the Yorubas, ọwọ́ wa ti kú dà. In which way? Àti wá mọ̀ wípé inú ìgbèkùn ni ẹ kó ìran Yorùbá sí ẹ̀yin kọ́ o a sọ pé ẹ̀yin lẹ kó wa sínú ìgbèkùn o ẹ̀yin bàbá tòde òní a sọ pé ẹ̀yin lẹ kó wa sínú ìgbèkùn ṣùgbọ́n ẹni orí ọ̀fẹ́ láti mú ìran Yorùbá kó nínú ìgbèkùn ẹni tó mọ rere tí ò ṣe ìkà lónítọ̀hún. Mo mention nínú fídíò tí mo kọ́kọ́ ṣe tọ́nà delete yẹn sá wípé mo wà ní ìlú Ọ̀yẹ́ Èkìtì lánàá. Ọ̀yẹ́ Èkìtì is one of the popular town in Èkìtì state. Àwọn ilé ìwé tí bàbá Awólọ́wọ̀ ti kọ́ ní 1950-60 ó sì dúró wá pé ńbẹ̀ tí mo ń wò tíṣà yẹn sọ fún mi pé àwọn kan ń kun lóòdà ni wọ́n wá ní wow ìyẹn ni pé ilé ìjù mi lọ báyìí wọ́n ní ìgbàkagbà tó rí pé páànù ẹ̀ ti ṣe kínní àwọn ṣí páànù orí àwọn tó fi páànù míì sí ilé tí àwọn ọ̀jẹ̀lú àárín wa òde òní àwọn bọ̀dà Fáyẹmí bọ̀dà Fáyọ̀ṣe notorious armed robbers tẹ́kọ̀ ti wó ilé ìwé kan wà ní Adó yìí
ìgbà tí Fáyẹmí máa kọ tó pé ó ní kinní kan Fásánmi àárọ̀ ọjọ́ kan làwọn ọmọ yẹn sá síta ń bẹ̀ náà sá àti tíṣà kí náà ló ṣẹlẹ̀ ilé yẹn bí atẹ́gùn ṣe ń gbígbà ṣẹ́gun ṣe ń fẹ́ ó ń mi ilé ẹ̀ṣẹ̀ Ọlọ́run ló ní kí ilé yẹn ó máa wo mọ́ àwọn ọmọ yẹn. Sir, it is because we are out of the freedom. ìran Yorùbá ti kọ orísun wálẹ̀ we want to go back to that orísun làwọn ọmọ Yorùbá ní wípé sà àwọn fẹ́ padà sí orísun yẹn pé ọ̀rọ̀ táwọn fẹ́ máa gbọ́ lẹ́nu yín ní bí ìran Yorùbá ó ṣe bọ́kò nínú ìgbèkùn inú àhámọ́ Nàìjíríà bí ọ̀rọ̀ táwọn fẹ́ máa ìṣe táwọn fẹ́ kẹ́ máa ṣe ń sìn ní ìṣe òmìnira bí ìran Yorùbá ó ṣe dá ìkáwọ́ ò lásọ̀ pé tẹnitẹni ìpéjọpọ̀ yín gbẹ́dọ̀ máa sọ̀rọ̀ òmìnira pé as a father tẹ́ bá fẹ́ jẹ́ bàbá rere fún ìran Yorùbá a fẹ́ máa rí yín kẹ́ máa ṣiṣẹ́ òmìnira àwọn bẹ́ẹ̀sì kan wà mẹ́ they are young àdúrà tí mò ń gbà ní kẹ́yìn bàbá yẹn ṣe kó má lọ jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n á fi mú yín hàn wọ́n á fi mú yín fán dán irin ojú wọn ti ṣáàpù ju títà wa lọ àwa yìí gàn àwọn ọmọ tòde òní wọ́n yín ìkànnì wọn ní I don't know why all this our father they are afraid of Fulanis ṣé òyìnbó mi yẹ kọ́ rẹ bó ṣe sọ nǹkan ni bó ṣe ń dẹ́mọ nìyẹn èmi ò mọ nǹkan tó ṣe àwọn bàbá yẹn tó fi ń bẹ̀rù àwọn Fúlàní kọ́ dálẹ̀ àwọn ọmọ wọn máa jáde síta kí Fúlàní fọwọ́ ka àwọn bàbá wa kan lèmi fi sọ wípé dàda yín ò lè jà ó ní àwọn ọmọ tó gbójú tí dàda ready to collect their heritage for strangers ogún àwọn bàbá wa ń bẹ lọ́wọ́ Fúlàní ogún táwọn bàbá wa fi lẹ̀ ń bẹ lọ́wọ́ Fúlàní we want to take it back ẹ̀yin bàbá yìí àwọn ọmọ yín sọ wípé òmìnira làwọn fẹ́ we don't want to hear let us defend Nigeria for what in Nigeria one nation one kíní kan ikú ni we don't want to hear it anymore iṣẹ́ tó jẹ́ rán mi ni mò ń jẹ́ fún yín sáà wọ́n bò mí tẹ́ mọ̀ pé èmi náà popular dẹ̀rẹ́ kọ́lọ́run kó fún un lówó ni kó má lọ́jọ́ kó orúkọ lìkànlá ní bàbá Èkìtì rí àwọn ọmọ Ìgbòho níbi tó ti ń ta draft àwọn ò fẹ́ gbọ́ anything pé they need their freedom àwọn kan jáde síta pé sáà bó ṣe wà yìí òun ti kàwé òun ti ní kíní kankan kékin wọwọ́ bó ṣe yí lọ́wọ́ oko wọ́n wá náà wọ́n kó kíní kan fertilizer wọ́n kó katakata àwọn orí òun fi PhD ń gun ọ̀kadà kiri pé ṣùgbọ́n nígbà tí ìran Yorùbá bàbá òun sọ ìtàn fún un ṣe last 2 weeks ago ni nígbà tí ìran Yorùbá ṣe ń jẹ́ Yorùbá pé àwọn bàbá wa ló dìídì lọ ń bi àwọn ará àtòkè ọ̀hún ẹ jẹ́ káwọn ọmọ yín ó kàwé ogún àwọn bàbá wa náà fi rán àwọn bàbá títí wọn nílé ìwé wọn wá débẹ̀ tán lénìí àwọn tí àwọn bàbá wa gbẹ́ lẹ́yìn wọ́n sọ àwa ọmọ wọn sí oko ẹrú ẹ̀dẹ̀dákẹ́dẹ̀ ń wòran àwọn ọmọ yín ní kẹ́ ẹ sọ̀rọ̀ òmìnira sínú ayé wọn pé kẹ́ ẹ gbégbèsè òmìnira bí ìran Yorùbá ṣe máa gba òmìnira padà wọ́n ní kí n sọ fún yín pé they are rejecting the name called Nigeria they don't want to bear it anymore mo sọ fún yín pé bàbá wa Professor Banji Akíntóyè Àtolóyè Ìgbòho ẹ gbẹ́dọ̀ sọ̀rọ̀ àlùbàǹṣà sáwọn bàbá yẹn mọ́ ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ ó pọ̀ mo dé ìlú kan wọ́n tẹ̀ fẹ́ mú mi jókòó mbẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ wọ́n wá dúró lé mo ní ẹjọ́ mo fẹ́ mú mi tí n bá tún mú mi tán wá ní ọyá mo rojọ́ ẹ rí pé ohùn mi agbára ni mo fi ń sọ̀rọ̀ ohun gbogbo tó dálé lórí ní gbogbo tó sọ náà ni wípé they are tired for Nigeria pé ẹ̀yin bàbá yẹn mú ìbẹ̀rù kúrò kò sí ní tó máa ṣe yín àwọn tó sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún irọ́ náà pa ó lè rí bẹ́ẹ̀ lánàá o ṣùgbọ́n àwọn Yorùbá tòde òní wọ́n ṣe nu ẹnu fún David defend ẹni tó bá nu ẹnu fún wọn they are ready
ó débi kan mo wá ń wò pé níbo ni àwọn ọmọ yìí ti ní ìgboyà yìí kó wá di àwọn bàbá wa lólórí ìgboyà báyìí a ní wà nínú ìgbèkùn tá a wà yìí ẹ̀yin bàbá yìí ẹ sọ̀rọ̀ òmìnira we don't want to hear anything tó bá ti yàtọ̀ sí òmìnira Yorùbá iṣẹ́ táwọn ọmọ yín rán mi ni mò ń jẹ́ o èmi ni mo wá dúró gẹ́gẹ́ bí intermediary láàrin aráàlú àti àwọn bàbá àgbààgbà forget about name ènìyàn lè máa jẹ́ Afẹ́nifẹ́re kó mú fẹ́ yàn fúnre ènìyàn lè jẹ́ bàbá kó mọ̀ ní nǹkan bàbá kí la fi mọ̀ ẹni tó fẹ́ ni fúnre kí la fi mọ̀ ẹni tó tó bàbá ṣe lẹ́ni tó gbani kú nínú ìgbèkùn àwọn ọmọ yẹn ní ẹ dìde ẹ má jò iṣẹ́ rí Yorùbá tó sọ wípé ilé là ń wò ká tó sọmọ lórúkọ bídìí bá dẹ̀ bàjẹ́ tó tó nídìí ló máa dà ẹ má torí pé àwọn ọmọ tẹ́ ẹ fi okó ara yín bí ẹ ti kó wọn lọ sí Amẹ́ríkà ẹ ti kó wọn lọ sí London ẹ ti kó wọn lọ sí Canada ẹ ti kó wọn lọ sí South Africa wọ́n wà ní France wọ́n wà ní Italy ẹ wá fẹ́ máa gbégbé ayé àwọn tó wà nílé ìgbé ayé wọn ò kàn yín ẹni ẹ̀ mọ̀ rí ẹ̀ bá kú ṣùgbọ́n ẹ fẹ́ máa fi Yorùbá gbowó kẹ́ lọ máa fi tọ́jú àwọn ọmọ yín ojú Yorùbá ti là o kò dáa sà ẹ̀yin bàbá yìí kẹ́ ẹ máa lọ lójú títì káwọn ọmọ yẹn búlọ́ọ̀kì ọ̀nà pé ẹ̀ ní lọ tó bá tó táìmù yẹ ọwọ́ ọlọ́pàá kò ní ka mọ́ ọwọ́ àmì ò ní ka mọ́ kò dẹ̀ ní dákẹ́ mọ́ máa disgrace yín ẹ tó bàbá ṣe ni torí pé ẹ̀yin náà jèrè orísun wa tó sun adùn sínú ayé yín wọ́n á sọ pé ẹ̀yin lẹ kọ́ ọ̀sẹ̀ but you have opportunity to say no to the situation tí Yorùbá bára wọn lénìí àwọn ọmọ yẹn ní ọ̀rọ̀ òmìnira làwọn fẹ́ máa gbọ́ ìgbésẹ̀ òmìnira làwọn fẹ́ kẹ́ máa gbé ìgbìyànjú òmìnira làwọn fẹ́ kẹ́ máa ìjà òmìnira làwọn fẹ́ kẹ́ máa jà lọ́wọ́lọ́wọ́ náà tó bá mọ̀ tẹ́ bá mọ̀ pé lóòótọ́ bàbá Yorùbá nìyí tẹ́ bá mọ̀ pé you are one of the leaders in Yorùbás àwọn ò fẹ́ gbọ́ kẹ́ máa sọ restructuring pé ó ti late ó ti kú amendment of constitution èwo ṣé wọ́n máa amend the constitution orílẹ̀-èdè tó ti kú ni state police wọn láwọn ò fẹ́ gbọ̀sà true federalism gbọ́nà ìfìyẹ́lẹ̀ tá a bá ní òmìnira títí wa òun tẹ́ jí lọ lọ́wọ́ wa tá a bá gbà padà wọ́n láwọn ò fẹ́ máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ o òmìnira làwọn fẹ́ máa gbọ́ heritage àwọn bàbá wa tó ń bẹ lọ́wọ́ Fúlàní ogún wa tó ń bẹ lọ́wọ́ àjòjì Fúlàní àjòjì Nàìjíríà wọ́n lòun làwọn fẹ́ gbà padà they don't want to hear anything tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ òmìnira ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mo rẹ́ nínú wọn tó sọ pé òun ti lọ sí Dubai rí pé bàbá Èkìtì àwọn ti gbé Dubai rí ẹni máa ní kí dídí Libya tó dàbò ti dà àwọn ti gbé Libya rí àwọn ti gbóòórùn wọ́n ti jẹ nínú tó pè ní freedom pé n tó dẹ̀ ń bẹ ní ọ̀dọ̀ wa tó ń bẹ ní ilẹ̀ Yorùbá wọn à ní Libya wọn à ní Dubai ó ṣe wá jẹ́ àwa tá a wà nínú ọ̀rọ̀ tá a rí ọ̀rọ̀ ó ṣe wá jẹ́ àwa tá a wà nídìí òro àárí òro jẹ́ ó ṣe wá jẹ́ we the Yorùbá we lẹ́ni nímùsàn we mú kíkàns wọ́n ní enough is enough they need their own freedom they want their own independence they want their own nations wọ́n ní kí n sọ fún yín gbogbo ilé amendment we must amendment the constitution restructuring true federalism wọ́n ní no orílẹ̀-èdè olómìnira Yorùbá làwọn fẹ́ pé èyí táwọn jìyà tó lọ́wọ́ Nàìjíríà ó tó gẹ́ ẹ̀yin bàbá ẹ̀ mo jíṣẹ́
pé kò ní dá kán máa yọ pópó máa lé yín kiri ẹni kò lè ṣẹlẹ̀ àgbáyé ò mọ̀ pé COVID-19 máa dé ó gbàgbára lọ́wọ́ alágbára ọlọ́run gbogbo bí àwọn wòlíì ṣe láwọn ríran tó kò sẹ́ni tó ríran rí COVID-19 bí àrùn kan bọ̀ o yóò gbàgbára lọ́wọ́ alágbára it can happen mọ̀ pé ẹni ebi pa yìí lọ́rọ̀ rí lẹ́nu ni olórin kan ní pé owó ni ò tí ì dé ló jẹ́ ká máa pàgò tówó bá dé ẹni ebi pa yìí lọ́rọ̀ rí lẹ́nu they say they need their own freedom 99.1% of the Yoruba say they need their own freedom wọ́n náà yín bàbá ìkẹ́ mú ìbẹ̀rù kúrò pé ẹ̀yin ṣọmọ ojo ọmọ akínníyín wọ́n ní kí n sọ fún yín pé dàda yín ò lè jà ó lọ́mọ tó gbójú lẹ́yìn wọ́n tún ní kí n sọ fún yín Yorùbá àtòdé òní ṣe é nu ẹnu fún ó dẹ̀ ṣe é jà fún torí ìyà ti jẹ ọ̀pọ̀lọpọ̀ nù wa ó ti pa lórí they say they need their own freedom olóhùn mú mi rántí orin yẹn tí mo kọ lẹ́ẹ̀kan yẹ pé àwo bàbá wa lẹ́yìn ṣe báwọn mọ̀ ṣe eré ìlú tó ti ń dùn tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá tí ń fún ní jẹ tẹ́lẹ̀ di ẹni tó ń tọrọ jẹ ilẹ̀ Yorùbá tí ń wín ni bíbélì òní ẹ̀yin yóò máa wín ni ẹ kì yóò sì tọrọ jẹ ilẹ̀ Yorùbá tí ń wín England tẹ́lẹ̀ tí à ń yá wọn lówó ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé àwọn bàbá wa ń yá wọn lówó títúdé méje gbèsè tí Nàìjíríà ti jẹ ní 100 trillion orílẹ̀-èdè tí ń wín ni tẹ́lẹ̀ dé orílẹ̀-èdè tí ń tọrọ the giant of Africa black race the Yoruba we turn to the last in the list. We giant in the yahoo and olóṣòs Nàìjíríà ló sọ wá dàbí ẹ o àwọn ọmọ yẹn ní ọ̀rọ̀ tó fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ òmìnira ni o ìgbésẹ̀ òmìnira ló yẹ kẹ́ máa gbọ́ o ó ní ohun táwọn ń retí látọ̀dọ̀ yín ni pé kẹ́ kéde òmìnira Yorùbá kẹ́ kéde orílẹ̀-èdè Yorùbá pé they want to hear that the Yoruba has have their own independent a nation that independent pé ohun tí àwọn fẹ́ gbọ́ ní ìtẹ̀ táwọn ń gbọ́ ni pé 1914 náà jí ohun tó dára gbà lọ́wọ́ àwọn bàbá wa 1914 ní àwọn bàbá wa sọ ohun tó dára nù pé 2024 àwọn bàbá wa kan gbà padà pé ohun tó gbà lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 àwọn bàbá wa kan gbà ní 2014 pé ohun táwọn fẹ́ gbọ́ nìyẹn. They don't want to hear anything about Nigeria. Pé Nigeria ilé ikú ni ilé àrùn ni. Nigeria train the Yoruba elders, young boys, to turn to armed robbers, to turn to kidnappers, to turn to yahoo. They train our own little girl to become international olóṣó. Tí ò sí nínú kọ́ṣọ́ Yorùbá tádániwáyé ò dámọ̀ ìran Yorùbá enough is enough ẹ̀yin bàbá enough is enough ohun tí àwọn ọmọ yín làwọn fẹ́ máa gbọ́ nìyẹn ẹ sọ̀rọ̀ òmìnira sínú ayé wọn ẹ kéde òmìnira Yorùbá ẹ mú ìbẹ̀rù àti ojo kúrò wọ́n ní kẹ́ ẹ mú ìbẹ̀rù àtojo kúrò àtojú kòkòrò pé ohun tí ó jẹ́ pé ẹ̀yin lẹ́ni ẹ má jíjẹ mọ́ this thing belong to you ẹ̀yin ló yẹ kẹ́ máa wín wọn kì í ṣe àwọn ló yẹ ká máa wín yín pé èyí tẹ́ ẹ lọ ń to queue tẹ́ ẹ lọ ń queue lẹ́yìn Fúlàní pé it is okay for Fulani but it's not okay for us because it belong to us. Wọ́n ní Fúlàní ló yẹ kẹ́ kó tò sẹ́yìn yín Fúlàní ló yẹ kẹ́ máa já búrẹ́dì fún Fúlàní ló yẹ kẹ́ máa wín
kì í ṣe Fúlàní ló yẹ kí máa wọ́n yín wọ́n lẹ́yìn kábíyèsí wa wọ́n ní ẹ kéde òmìnira Yorùbá ẹ sọ̀rọ̀ òmìnira Yorùbá ẹ gbégbèsè òmìnira Yorùbá ẹ sọ fún ìyà jíjẹ Yorùbá ó tó gẹ́ pé àwọn ìpàdé tó máa pè yìí sí ìpàdé orí ibú kan tó ní pé for one nation Nigeria wọ́n náwọn ò fẹ́ rí yín bẹ̀ torí ó ń tàbùkù yín wọ́n ní aṣọ àlàlẹ́ wọ̀ ẹ má jẹ́ kí Nàìjíríà ó ta epo sí because the 99.1% of the Yoruba reject Nigeria. Ẹ sọ̀rọ̀ òmìnira wọ́n ní orílẹ̀-èdè olómìnira wọn làwọn fẹ́ àwọn ti kà nínú ìwé ìtàn pé adániwáyé ò dá wa fún ìyàjẹ. We don't want Nigeria anymore. Ẹ pè pàdé ẹ̀yin bàbá ìyá àtẹ̀yin ọba ẹ pè pàdé let the Bola Ahmed Tinubu di jagaba di aṣíwájú know that 99.1% of the Yoruba say we don't want Nigeria anymore. We are tired of Nigeria. Bàbá ti sọ nígbà kan rí pé he did not believe in one Nigeria. The Jagaba trained somebody like us to fight for the freedom. That is why we stand today and say the Yoruba need their own freedom. We need our freedom. Yoruba need our own freedom. We need our nation back. Only 30 àwọn bàbá wa bí 110 years ago. We want to reclaim our lost glory. We want to take it back, our heritage. We don't want Nigeria anymore. Ẹ sọ̀rọ̀ òmìnira fún ìran Yorùbá pé we don't want to bear in Nigeria again. Ilé ikú, ilé àrùn. Let all those people in Nigeria know that Nigeria is dead. Àwa ò fẹ́ kú pẹ̀lú Nàìjíríà. Ẹ̀yin bàbá yìí, ẹ̀yin ọba yìí, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ sọ̀rọ̀ òmìnira fún ìran Yorùbá. God bless you. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel Bàbá Èkìtì TV. Àwa ò ní dákẹ́ títí adániwáyé yóò fi gba ẹ̀tọ́ wa fún wa. A gbọ́dọ̀ gba ogún wa padà. It belong to us. It belong to the Yorubas. Àwọn ọmọ kóòtù òjìrì. The authentic ọmọlúàbí worldwide tí ò pé méjì. You are blessed.